discourage anybody. Wọ́n máa discourage anybody wọn. Ẹ̀jẹ̀ bẹ́ẹ̀ yẹn. Okay, number one, all wèrè yìí, Muslim yìí. Wọ́n máa ń pé tí ẹnìkan bá kú inú sàárè kí nìkan máa fìyà jẹ irú ní gbogbo ẹ̀. Àwọn India. Àwọn tó ń sun nínú ńkọ́ tó ti dé. Ọlọ́run fẹ́ sọ nítorí mo ìdí wàá wò wọ́n ní ọ̀tá mi báyìí ní sáìdì Ìlógbò. Wọ́n nílẹ̀ bẹ́ẹ̀ tó gbọ́ àwọn India ẹ̀yẹ tó máa ń sun òkú ara wọn bẹ́ẹ̀. Mo lọ síbẹ̀ bẹ́ẹ̀ mẹ́ta ẹ̀kọ́ máa tó gi sí wọn báyìí tó máa dáná sun wọ́n máa kẹ́ everybody wọlé síbẹ̀ máa sà àjọ̀dún wo ló fẹ́ lọ bá wọn yẹn màlẹ́kà wo ló fẹ́ lọ bá wọn inú ògbó tó kó wọn sí. Irọ́ ni gbogbo ẹ̀ ẹ̀ tó bá ti kú ó ti kú nìyẹn ó ti kú nìyẹn lẹ́yìn kí wọ́n bá jí kí wọ́n gbẹ́lẹ́dẹ́ mú kí wọ́n ṣàdúrà kí wọ́n súre fún ẹlẹ́dẹ́ ọ̀nà àtọ̀ ọ̀nà àlà ọ̀nà àṣì. Irú ọ̀dọ̀ wa lè sìn mo pè lọ ọmọ sí mi ìpè mọ́ mi ẹ wá kí ni ṣe kí ni kò tẹ́ pé àwa ń sìn lé ọ̀dọ̀ wa ọ pé wà ọmọ Ọlọ́bàtálá ni ẹ̀ àwọn ọmọdé máa ń mu ògùrọ̀ ẹ mú ọ pé ẹ gbọ́dọ̀ mọ ògùrọ̀ kí ni kò kan àti ògùrọ̀ àti ẹmu mo stop ẹ̀ kólúkálùkù wa kó padà lọ sí ìṣẹ̀ṣe ibi tó kó padà lọ sílé wọn kó béèrè pé kí nìkan tó ń sìn kí nìkan ìṣẹ̀ṣe wọn Ọlọ́run bá jẹ́ ẹ̀dì ìyẹn tá máa sìn kò sí ẹ̀bọ̀n wa tó sin Ọlọ́run bá ló ń sin àwa ló ń dàbò ẹ̀bù wa kọ́ wá gbé ìṣẹ̀ṣe wá gbé wèrè kan wá láti Saudi ọlọ́ pé Ọlọ́run ká máa sìn òun ta ló tó bẹ́ẹ̀ láti sin anybody láti sin Ọlọ́run kí àwa Yorùbá kójú wa kó là dáadáa òun ni sọ ti ń pa wọn káàkiri gbogbo àmọ́ ẹlọ́dọ̀ pé ọ̀dẹ́wé àti gbò fún àǹfààní ara wa ọwọ́ àgbà lọ́wọ́ wa ọ̀hún wa ń lò ọ̀wọ́n wèrè ọ̀ ń lò wọ́n fi ń gbọ́ àgẹ́sì wa ń bì báyìí but ojú wa ti ń là báyìí ọ̀nà abẹ́ jẹ́ kí ojú wa là dáadáa ẹkúṣẹ́ náà Elédùmarè akọrin mọ̀ ṣe ẹ ṣe gan. Mr. Needleless orí pẹ́ tí ẹ ká sọ ma ẹ ká sọ. ẹ ká mi bọ́lẹ̀. ẹ wo ẹ jẹ́ káwọn pípé mọ̀ pé àwọn Àràbù ń bọ̀ yẹ kò ń sọ̀rọ̀ pé wọ́n ń bọ̀ mọ́ o wọ́n ti dé o mo send link kan sí ms baba ọmọ ìdánlódé ọmọ fi wọ̀nyí like odidi ìlú kan bí aniside north yẹn ni làwọn pípé yìí ṣe aláwàgbà àwọn Àràbù ló dúró síwájú ọba ẹ̀ kò ń ṣe pé bí ọmọ Yorùbá tó kú fún o àwọn Àràbù funfun ló dúró síwájú wọn tó ń ṣe aláwàgbà báyìí so wọ́n ti dé báyìí sìn wọ́n ti wá fẹ́ claim ilẹ̀ yẹn like this is not like history in transit ìkan tó ti ṣẹlẹ̀ tó gba àwọn African countries wa ọtúbà ẹni sùúrù ẹjọ́ gbogbo àwọn nǹkan tẹ́ pé ó ti ṣẹlẹ̀ náà African countries tó ti di ilẹ̀ Àràbù lónìí ó ti fẹ́ bá Nàìjíríà báyìí ó ti fẹ́ bá wa báyìí like ó ti dé kò ń sọ̀rọ̀ pọ́n bọ̀ mọ́ wọ́n ti dé ó ti share video olóògùn kan Fúlàní kan ló share ní Twitter tó sọ pé